أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله المستمعين الكرام في كل مكان. أسعد الله نواركم هذا والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. موكي بوغاني تامو من فوتير الله لوري أوكوتوكو تي في gẹ́gẹ́ tí mọ̀. Kò sí nínú àṣà mi pé kí n máa wá sórí live video báyìí ní gbogbo ìgbà, ṣùgbọ́n tó ṣẹlẹ̀ lálẹ́ àná mọ́jú àárọ̀ yìí wọ́n ní tọ́rọ̀ bá tẹ́gùn bá débi yù ó yẹ kí èèyàn mọ̀ pé yíyọ rẹ̀ ó di túláàsì, torí pé ọ̀tọ̀ ni tí ń bẹ lẹ́mìí tiwa tẹ́lẹ̀, dédé tí sì ń bẹ lẹ́mìí wa náà ni à ń fi ń bá gbogbo èèyàn gbé. Ṣùgbọ́n pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lánàá yìí ó fi hàn pé àfi kí a jẹ́ kí gbogbo ayé ó mọ̀ ètí tó bá gbà lọ kò yẹ kó gbà bọ̀. Níjọ́ òní tí mo ṣe live video kan, gbogbo ẹni tó bá join live video yẹ comment like kẹ́dẹ̀ share, because mo mọ̀ pé bí wọ́n ṣe rí lẹ́tà tí wọ́n ṣe rí heading lórí fídíò yìí ń sìn mo fẹ́ flag it down, mo fẹ́ report page yìí torí wọ́n mọ̀ pé the fact is there. Lórí pé ẹjẹ́ àdápọ̀ tí Yunus Toliat tó sọ lórí Facebook, gbogbo wa náà la fetí gbọ́ lórí Mumbari, tí mo fi ní bàbá dàpọ̀ analysis àwọn tó ti ṣẹlẹ̀ ẹjẹ́ àkọ́kọ́ yẹ̀wò ṣùgbọ́n ká dàpọ̀ níjọ́ ìwọ̀nù lọ́sẹ̀ tó lọ nìyẹn. Mo fẹ́ kẹ́rin èèyàn ó join live video yẹ comment like kẹ́dẹ̀ share, torí mo fẹ́ ṣe àwọn nǹkan kan nírọ̀lẹ́, mo dẹ̀ fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan kẹ́ ẹ lè mọ̀ pé tó Ògbómọ̀ṣọ́ bá láwọn ò ṣe nǹkan kan mọ́, wọ́n ti ní àwọn fact wọn lọ́wọ́. In tó dẹ̀ fẹ́ bí fídíò yìí tí mo fi ṣe ni pé ó yà wá lẹ́nu pé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀, kódà tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ò sí ẹni tí tó sọ̀rọ̀, bóyá gbófinró àbáwọn òṣìṣẹ́ ìjọba. Èyí tó wá ṣẹlẹ̀ yìí nìsín ní tó jẹ́ kó yà lẹ́nu bá wa ni pé lánàá òde yìí, lánàá ńlọ̀rọ̀ wáyé ẹjọ́ àti December 2023 tí wọ́n ti pe Alhaji Taofik Zubair Lobanika pé ó bà wọ́n lórúkọ jẹ́, ó ní wọ́n rí nǹkan mọ́sálásí Ògbómọ̀ṣọ́. Ìgbà tí ò ti sí concrete exhibit against ẹni tí wọ́n fẹ̀sùn kàn, ilé ẹjọ́ padà dájọ́ ìyọ̀nà lánàá láàárọ̀ àná. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ńgbà tí ó tún di aago 9 kọjá lálẹ́ àná, ikọ̀ tún kan àwa pé àwọn agbófinró tún ti lọ mú Alhaji Taofik Lobanika lóru. Wọ́n tí wọ́n wà ládùúgbò ní wọ́n fi handcuffs sí wọn lọ́wọ́ láì jalè. Ìyẹn tí ẹ̀wà kọ́, but why harassing people on this issue tó dẹ̀ tí ń bọ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀? Christ incitement tó ṣe bẹ̀rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ Ogbomosho Muslim issues. Christ incitement tó ṣe bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ẹni ó sì ti bẹ̀rẹ̀ gangan àwọn agbófinró mọ̀, because ìtẹ́yàn bá fi sọ̀rọ̀ débi pé ó sọ̀rọ̀ débi pé Ogbomosho is sitting on gunpowder. Latest nìyẹn. That was late last year. Ó dẹ̀ sọ ọkùnlé ni. Ó yẹ kí gbogbo owó mọ̀ pé
they have their mission on this land. But inti mission yìí ò fi ní wà execute ni àwọn ò fẹ́ kó ṣẹlẹ̀. Inti ò kí ń jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ jù lórí Facebook live ni pé mo máa ń wò pé okay, ẹ jẹ́ ká tì í lọ ká tiẹ̀ fèsì ara wa pamọ́, ṣùgbọ́n tó ṣẹlẹ̀ lánàá yìí fi hàn pé ẹ fẹ́ fi ìlú yìí ṣẹ̀sín ni àwa ò wá nígbà fún yín torí ọmọ Ògbómọ̀ṣọ́ pọ́nbélé làwọn. Mọ́sálásí ọjà àgbò yìí ṣe mọ́sálásí ilé Ayélára, mọ́sálásí gbogbo Ògbómọ̀ṣọ́ ni. Mọ́sálásí ọjà àgbò yìí ṣe lé mọ́sálásí ilé Lèmọ́mù Abógundé, mọ́sálásí gbogbo Ògbómọ̀ṣọ́ ni. Mọ́sálásí ọjà àgbò yìí ṣe mọ́sálásí ilé Lèmọ́mù Mọ́sífà, mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ni. Mọ́sálásí ọjà àgbò yìí ṣe ilé Lèmọ́mù Adín, kìí ṣe mọ́sálásí ilé Lèmọ́mù Adín táwọn ìmọ́mù Adín lè jókòó páwọn làwọn máa pàṣẹ. Mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ni. Mọ́sálásí ọjà àgbò kìí ṣe mọ́sálásí ilé Lèmọ́mù Bangọ táwọn ilé Bangọ wà dúró páwọn làwọn máa pàṣẹ. Mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ni. Mọ́sálásí ọjà àgbò kìí ṣe mọ́sálásí ilé Lèmọ́mù Aláwìyé táwọn tí wọ́n jọ mọ́lé Aláwìyé wà dúró páwọn máa pàṣẹ. Mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ni. Kẹwàá lọ mọ̀ òkú sì lọ yé yín. Bẹ́ẹ̀ ṣe wá rí mọ́sálásí ọjà àgbò yẹn, mọ́sálásí Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni tó fi àmójútó rẹ̀ sọ́wọ́ àwọn ẹgbẹ́ kílà ìdẹ̀kọlọ̀ ìjánà níjọ́ àná. Mo dẹ̀ ti jẹ́ kẹ́ mọ̀ pé kílà ìdẹ̀kọlọ̀ ìjánà yìí ló mature the Special Committee on Islamic Affairs tí wọ́n ti mójútó kó tó di pé Alhaji Yunus Toliat tọ́rọ ti dàlájì kó tó di kó di imam. But ìgbà tó di imam, ó personalize mosque yẹn fún rẹ̀, community property pé èèyàn personalize ẹ̀ fún rẹ̀, ẹ wá là ń kó rí rẹ̀. Ọ̀tọ̀ ní issue tó ń àtàwọn family rẹ̀ o, nǹkan wá. Wọn àtàwọn family rẹ̀ wọ́n jọ ń fà tí kábíyèsí sì ti ní ó padà lọlé. Ṣùgbọ́n mọ́sálásí Central Mosque ọjà àgbò, either you people like it or not. Ṣé mọ̀ pé mi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ mo ní evidence tẹ́ fi sọ fún àwa pé káwọn ọmọdé mú mọ́sálásí lọ́wọ́ o. Mo sì lẹ́fídẹ́ǹsì tẹ́ fi threat mi. Gbogbo ẹni tó bá ti wọ orí live video yẹ dákun ẹ comment ẹ like kẹ́ẹ̀dẹ̀ share because mo mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ team ẹ̀ ó fẹ́ flag page yìí down. Because if I'm saying anything, I have the evidence on it. Gbólóhùn crisis incitement sínú ìlú Ògbómọ̀ṣọ́ ò ṣàdédé wáyé, ẹni ó ti kọ́ wáyé ẹnu Yunus Toliat ni. Màá dẹ̀ fún yín ní instances kó tiẹ̀ tó di pé ọ̀rọ̀ pé ó ṣọmọlé kò ń ṣọmọlé ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Útúbà alákọ̀ọ́kọ́ tí Yunus Toliat tó kọ́kọ́ ṣe ni pé mo wá ìlú yín wá jẹ ìmámù ní o. Quote me right. Torí ó ti yé wa nísìn pé ẹ fẹ́ silent gbogbo ìlú yìí lórí àbòsí tẹ́ fẹ́ ṣe. Tẹ́ bá ti wá ẹrù pé silent Lobanika, tẹ́ bá silent Lobanika, 100 of àwọn tí wọ́n yàtọ̀ sí Lobanika ó jáde. Ayọ̀bámi Yusuf ń sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí, mo ti gbọ́. Tẹ́ bá lẹ́ silent Ayọ̀bámi Yusuf, another 100 of Ayọ̀bámi Yusuf ó jáde. Kéèyàn máa sọ fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pé I was trained for war. Kó máa sọ pé conflict is different from crisis. Subhanallah amma yashkurun. Àti ẹ̀wà àwa kan fúra o, but à ń wò pé ta bá sọ̀rọ̀ ní ìsinsìnyí wọn ní pàǹtàkò mùsùlùmí, a padà wá rí pé ó prepare crisis yẹn torí pé the first
in tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé àwọn Christian rí billboard sára ààfin wọ́n dẹ̀ kọjú rẹ̀ sí títì kìí ṣe pé wọ́n kọjú rẹ̀ sínú mosque o. Yunus Toliat sì ń lọ jà ń bẹ̀ pé wọ́n ṣe lè gbé billboard sára ààfin, billboard tí wọ́n sanwó fún. Wọ́n ní ó bá ti jẹ́ live yẹ comment kẹ́ like kẹ́ dẹ̀ share. Èèyàn ní nǹkan àkọ́kọ́ incitement of war nínú ìlú Ògbómọ̀ṣọ́. Nínú incitement of war ni fífún gbogbo ẹgbẹ́ tí ń bẹ nínú Central Mosque Ògbómọ̀ṣọ́ ní lẹ́tà. Mo fẹ́ lo mọ́sálásí on top of what? Èyí tó wá burú jù ní títí nàkọ́míò. Ó worst débi pé Yunus Toliat lóhun fún nàkọ́míò ní lẹ́tà. Èmi ni secretary nàkọ́míò nígbà náà. Lẹ́tà ò dọ́wọ́ mi à secretary nàkọ́míò. Wọ́n dẹ̀ lọ bọ́gbù ọ́fíìsì nàkọ́míò, wọ́n dẹ̀ kó gbogbo property nàkọ́míò, wọ́n sì kó sínú òjò. Ilé bàbá wa ààrẹ mùsùlùmí wọ́n ti parí ìjà yìí, wọn ò sì rí ìjà náà, wọ́n parí rẹ̀ ni. Wípé kí nàkọ́míò ọmọ bínú gbogbo property wa tí wọ́n kó sínú òjò tójò bàjẹ́, àwọn ó dá padà fún wa. Bí wọ́n bá wọn ò tí ì dá padà dì sí nàkọ́míò kàn fojú wo pé ẹ̀ sálẹ̀ sàdéhùn fún wa kẹ́ ẹ mọ́ múṣẹ́ torí ẹ̀ ṣe kankan ẹ mọ́ múṣẹ́ rí. Incitement of war náà ni òkú ò lára Yunus Toliat tẹ́ẹ̀tì tó yí rẹ̀ tọ̀mẹ́ntì láìfù wa nínú ìlú Ògbómọ̀ṣọ́ tẹ́ wá ń rò pé bóyá silent. We will not silent. We are not going to silent on this issue. Because we are Muslim and we are devoted Muslim. Before you bring him in, before you brought him in, àwọn wà ń bẹ̀ issue tí nàkọ́míò wà nílẹ̀ wọ́n bọ́gbù ọ́fíìsì nàkọ́míò. Ni issue ti tàwọn àìmọ̀ League of Imam and Alphas lòun náà tún escalate. Tí Yunus Toliat láti máa sọ fáwọn àìmọ̀ nígbà náà pé kí wọ́n lọ kó gbogbo property wọn wá ọ̀dọ̀ òun lọ́gbọ́dọ̀ wà. Tó fi dípà ń gbé rẹ̀ ní ṣépè tá a bá ti dóde. Whereas àwọn League of Imam and Alpha yìí ni wọ́n invite Yunus Toliat sí prógrámù àbáṣọ̀run mùsùlùmí. Ìbẹ̀ẹ̀bẹ̀ ìjọ náà kìí ṣe pé wọ́n ní. Nígbàtí Báṣọ̀run mùsùlùmí ń sílé, ihò tàwọn bàbá ti wá ní bọ́tí ìgbàtẹ́ni tó jẹ́ ọ̀gá wa tó jẹ́ sáájú wá ní òun fẹ́ pé League of Imam and Alphas àwọn fẹ́ pè wọ́n, àwọn dẹ̀ fẹ́ kí Imam Yunus Toliat wà ń bẹ̀ ókè ẹ máa gbé wọn bọ̀ wá. Ibẹ̀ ni wọ́n ní ààrẹ ti fún Yunus Toliat ní mọ́tò náà. Àwọn àyímọ̀ ọ̀hún náà ló tún wá dojú ìjà kọ. Ilé ààrẹ náà wọ́n ti parí ìjà yẹn. Incitement of crisis in Ogbomosho land. Ọwọ́ Yunus Toliat ló ti bẹ̀rẹ̀. Kéèyàn wà lórí múmbàrí kó máa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ní agbára ayé wà. Àwọn tágbára ayé ń bẹ lọ́wọ́ wọn gan ò ní sọ̀rọ̀ bí Yunus Toliat ti ń sọ̀rọ̀. Ẹ wá rò pàdákẹ́ àwọn òǹṣológun. Ọlọ́run la fi ń ṣètò ìgbésí ayé wa kó sì máa yé yín. Eléyìn bẹ́ẹ̀ nínú wà nínú ṣe
sí ìtọ́kàn wá. Torí pé èyí táwọn tí wọ́n bí àwa fi kọ́ wa nínú ẹ̀kọ́ ni pé innamal mar'u hadithun ba'dahu faqun hadisan hasanan liman waha. Gbogbo ọmọnìyàn ni ó padà di ìtàn lẹ́yìn tó bá lọ tán. Àmọ́ ó bẹ́tà kéèyàn ó di ìtàn dáadáa. Béèyàn bá dẹ̀ nítan aburú náà ló ń fẹ́ dà, kò sí ìtọ́kàn wa. Ayé tiẹ̀ ló bàjẹ́ kìí sáyé tiwa. Ayé àrọ́mọdọ́mọ rẹ ló bàjẹ́ kìí sáyé tiwa. Ìyẹn làwa fi ń wòran. Bá a ti kéré mọ̀ yìí, abáláwìyé. Aláwìyé ló gbókọ̀ wa jáde, a sì bá wọn nínú ìjọba. Abá àṣàfà, Imam àṣàfà, abá wọn. Kódà àti tó báyìí tá ń tí ń bá Imam àṣàfà sọ̀rọ̀. Ọmọ. Bàbá sì ń sọ̀rọ̀ níwájú wọn ò ní pé ta ní ń sọ̀rọ̀. Àwọn tí ẹni jẹ́rìí sí kù láyé. Okay, kò sí ń tọ́kàn wọ ẹjá máa ń sayé lọ. Ṣùgbọ́n incitement of crisis tí Yunus Toliat ń gbé sínú ìlú Ogbomosho kú ń bẹ̀. Àjẹ sọ̀rọ̀, a fi sùúrù lò. Nínú incitement of crisis, àwọn ọmọ ẹ̀yìn Yunus Toliat mú test àwọn èèyàn. Bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ wá mọ́sálásí ọjà agbó ẹ̀rí pàápàá yìí ni. On top of what? Àwọn ọmọ ẹ̀yìn Yunus Toliat wọ́n pe bàbá kábíyèsí tòní. Kí bàbá kábíyèsí ó tó dé ni wọ́n ti ń pe ààrẹ àgò àtàwọn bàbá ààrẹ àgò ẹsẹ̀ sọ̀tọ̀ lórí àtàwọn olóyè míì láàfin lóru. Bí bàbá jáwọ́ kúrò nínú ọ̀rọ̀ Ìmámù Ògbómọ̀ṣọ́, àápayín ni láago kan láago méjì òru. Àwọn agbófinró bí wọ́n bá mú wọn kàn ṣe wúrúwúrú wọn sọ wọ́n lẹ̀ ni. Wọ́n láwọn tọ́rọ̀ ṣẹlẹ̀ sí ti ní káwọn sọ wọ́n lẹ̀. Okay, a ṣe yẹn lọ, à ń ṣe yẹn lọ. Kí yíò tó ti ẹ̀ ṣẹlẹ̀, in Yunus incitement of crisis tí mo wí, kí Yunus Toliat tó ní kí àwọn ọlọ́pàá lọ arrest àwọn League of Imam and Alfas over 200 ó wà lórí news now ní secretariat wọn. Kí lẹ̀ ń fi wá pè l'Ógbómọ̀ṣọ́ náà, ṣé wá rò pa lukó ni? Nàkọ́míò ò ní secretariat ní ìtayọ inú Central Mosque tí secretariat Nàkọ́míò wà. Issue Yunus Toliat incitement of crisis tí Yunus Toliat ń ṣe ni Nàkọ́míò fi padà kó pàdé wọn kúrò nínú Central Mosque. Kìí ṣe Nàkọ́míò nìkan ló kó kúrò nínú Central Mosque náà. Incitement of crisis yìí náà làwọn tí wọ́n jẹ́ tíìmù Yunus Toliat lò tí wọ́n fi competition against the Muslim Justice Forum pé attempted to kill the existing imam ní tí ó sì rí bẹ́ẹ̀. The same crisis incitement yìí náà ni Yunus Toliat tún lò tí wọ́n fi competition against the Special Committee on Islamic Affairs. Wípé wọ́n kí ni audacity tí wọ́n ní tí wọ́n fi lè query òun pé òun open personal savings account fún Central Mosque ọjà agbó lọ sí zone 11. Dáárọ̀ kò sí outcome fún zone 11 ọ̀hún.
ẹ̀yin agbófinró yín tó bí fídíò yìí ni pé ẹ̀yin agbófinró ẹ má ṣiṣẹ́ tó fi ṣe pé bí ẹ bá ní ayé ẹ̀ ní àlìkíámà. Torí wípé ẹ lè sọ wá di ẹ̀dùn arinlẹ̀ nílùú bàbá wa pé ká mọ́ wàá rìn àbí ká mọ́ sọ̀rọ̀ ṣáàbẹ̀ èbú ni. Àwọn èèyàn ní èyí sọmọ ilé àwọn incitement of crisis níjọ́ tí àwọn fámílì yìí invite Yunus Toliat òun gẹ́gẹ́ ló mú date náà. Wọ́n ní káwọn agbófinró lọ kó odidi ìdílé ni ìyàtọ̀ sí àwọn tí wọ́n náà mọ́sálásí tí Yunus Toliat kó lọ Ìbàdàn tí wọ́n dá ẹjọ́ yẹn nù ní last year November nígbàtí ò sí kọ́ńpà. Mo kí yín káàbọ̀ padà. Ṣẹ́wọ̀n pé mo ní wọ́n fẹ́ flag page yìí down nírọ̀lẹ́ because kò ń ṣe Lobanika nìkan ni wọ́n gbé. Tó bá ṣe pé kí a má sọ̀rọ̀ mọ́ ni a máa sọ̀rọ̀. We have the evidence to prove pé Yunus Toliat ní incitement of crisis nínú Ogbomosho. Nínú incitement of crisis tí Yunus Toliat ní, gbogbo ọjọ́ tí ṣùgbọ́n ti ṣẹlẹ̀ nínú Ogbomosho lórí ọ̀rọ̀ imamship àbí anything ń bẹ lórí Facebook náà. Yunus Toliat ọmọ jó kiri ìgboro bí eégún ni. Evidence to proof rẹ̀ wà nílẹ̀ níjọ́ tí kábíyèsí ní kí Yunus Toliat tó lọ step aside. Ó bọ́ síta iná lónìí.